Jẹ́ ń gbádùn ló máa gbádùn, kò jẹ́ ń gbádùn máa suffer ni o. No be you shoot tattoo video ni. Èmi kọ́ ò pé máa come meet you. Many people dey say they wan shoot video for me. No, mi ò gbádùn wey no get. Ṣé no say my madman? No, I can't say make shoot video for me say $50,000 $. Kí ló dé? Ẹ má worry, ẹ má yá wèrè lọ, àná ní wèrè tá máa ń yà, ẹ má rí wèrè tá náà máa yà, no worry na. Ẹ̀gbọ́n, sáwọn òkú lójú ti fídíò lọ́wọ́ yín ní $50,000 $. Ṣé ritualist people ló ń shoot ẹ̀ ní who dey watch am? Ìdè wine Jesus, ààyè ti wá wá. Industry ti gbàlejò, industry get cancel so ẹ̀ṣẹ̀ ń gbọ́ ìdè yẹ àìgbọ̀n bọ́dà ẹ̀tọ́ ẹ ti bẹ́ẹ̀ ti fọ́kọ̀pù ẹ ti bójú ọmọ ayé jẹ́ o. Ààrẹ ṣẹ̀kọ́ mọ́. Ẹ̀gbọ́n, sáwọn òkú lójú ti fídíò lọ́wọ́ yín ní $50,000 $. Ṣé ritualist people ló ń shoot ẹ̀ ní who dey watch am? Ìdè wine Jesus, ààyè ti wá wá. Industry ti gbàlejò, industry get cancel so ẹ̀ṣẹ̀ ń gbọ́ ìdè yẹ àìgbọ̀n bọ́dà ẹ̀tọ́ ẹ ti bẹ́ẹ̀ ti fọ́kọ̀pù ẹ ti bójú ọmọ ayé jẹ́ o. Ààrẹ ṣẹ̀kọ́ mọ́ lọ́hùn jẹ́ Whine ni. Èso ìkọ́lé ti jẹ́ so tẹ́bà ti ya fídíò fún mi mọ́ ààrẹ yáwé ni ẹ̀. I say make you do apostoli wey don blow, say make I give you $50 million. Ẹgbàá mi ó $50,000 lọ́pọ̀ $50,000 $. Ẹgbàá mi ó bó mo fẹ́ máa go do this wa. Ṣé iye tá ń ṣe nǹkan tá ń ṣe fásákẹ́ nìyẹn? Ókè o, kò sí wàhálà o. Àyànfẹ́ ti dá o. Àṣàkẹ́ yẹn ó lọ fájù, àyànfẹ́ ti dá. Why director? Ṣé na so Laments you no help me? Who go help you no go stress you? Don't stress me o. No worry o. I go pray to God o. God go do am. Me sef I go reach person go dey shoot video $50,000 $. Ṣé ń gbọ́ $50,000 $. Ẹ ṣe o, bá tiẹ̀ lọ máa bá dream mi lọ. Kò sí yẹn mọ́. Ẹni kí ni? I go shoot apostoli ẹ máa rí. Tẹ́bà yà ẹlòmíì máa yà èèyàn pọ̀ nínú ayé èrò pọ̀ nínú $50 wà láì. Ẹni $50,000 ṣe kí make I go do this, no worry. You do this, you go die, no do this, you go die. Kúkú do this wa. Why director? Ṣé $50,000 àbí kí lè pè tá a bá máa ṣe ẹ̀gọ́ ìyàwó $37,000 náírà $1 million. Wàlá. Go do this, àwọn ọ̀rẹ́ àwọn ẹbọra máa gbó wá fún yín.